Ẹ̀yin tèmi olólùfẹ́ Àkọ́ TV tẹ̀tún jẹ́ olólùfẹ́ ọba orin ẹ rí ibi tí mo ti ṣe fídíò yìí ọ̀rọ̀ yẹn ká mi lára díẹ̀ díẹ̀ o eléyìí lọ fàáfàá mi ní waste time yìí Ndiri Aloma gbogbo yín lẹ mọ̀ bó ṣe lóyà sọba orin tó àti pé àwọn èèyàn máa ń sọ pé bọ̀bọ́ yìí lórin lẹ́nu kí ló dé ọba orin gbé máìkì fún Ndiri aláyé dalẹ̀ rú ni ó falẹ̀ ya àwọn èèyàn pariwo pé èé kí ló dé ìyẹn àkọ́kọ́ fídíò ẹlẹ́kejì tí mo fẹ́ attach mọ́ òun níbi tí Òṣùpá ti ń bá ọba orin Saheed Òṣùpá tó ti ń bá àwọn band boys wọn ṣàwàdà pé wèrè ni yín wèrè so ẹ jọ̀ọ́ ẹ bá mi comment ṣé sasma ni wèrè ni àbí bọ̀bọ̀ tó ń play guitar yẹn ẹ bá mi subscribe sí Àkọ́ TV kò ní bàjẹ́ fún yín o kò ní bàjẹ́ fáwa náà ìrere la máa bára wa ṣe ẹ ṣé gan kò ní bàjẹ́ ó yá àná ẹ jẹ́ ká lọ bẹ̀. lọ́tún lórí tí wàá bàjá balẹ̀ kò tí ì balẹ̀ títí tó ti ń wáyé tí kò bá jáde tó pariwo ní bàtàjì bàbá balẹ̀ wọ́n tún rà tó rí gbọ́. lọ́tún lórí tí wàá bàjá balẹ̀ kò tí ì balẹ̀ títí tó ti ń wáyé tí kò bá jáde tó pariwo ní bàtàjì bàbá balẹ̀ wọ́n tún rà tó rí gbọ́. ọmọ tó dágbò fún ayé jọ tó fi ilé ayé sọlẹ̀ sórí oko. ìbàbá wọlé Ẹlẹ́dùmarè ìbá ní kìnnìkì ìbá lọ́jà lọ́jà. ìbá lọ́ba lọ́ba ní yòókù ìbá lóye lóye.
ẹjọ́ fún mi ní ìmọ̀ràn. Gbọ́dọ̀ dúró mo ní pẹ́ máa jẹ́ gbọ́. Sẹ́ni tó bá dá sí kò tí ì dá ẹ̀rọ yẹn máa ya. Kábíyèsí ìyọ̀bọ̀ ní máa ṣàlàyé. Sẹ́ni lọ́wọ́ ìyọ̀mọ́ tó tó lè ní jẹ́. Orí ọmọ tuntun wọn ládọ́ọ̀la tó gbà kó. Ọyọ́ bàbá mi bọ̀ ọ́ sọ́dọ̀. Èmi ní sábà bẹ̀rẹ̀ gbogbo bí o, bá bẹ̀rẹ̀ gbogbo bí o.